kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo kí gbogbo èèyàn ọmọ ìyá wa náà ẹ̀sìn Islam. Àkú àwẹ̀ Ramadan yìí, Ọlọ́run ó gbà á lọ́wọ́ wa, Ọlọ́run ní í ṣe nígbà lẹ́jọ́ àbúrú fẹ́nìkọ̀ọ̀kan wa. Ẹ̀yin tẹ́ ẹ bá ti ń bá wa bọ̀ láti jẹjọ́, bàbá wa tá a gbà lálejò náà ni bàbá Fadilatu Dr. Sheikh Kamaluddin Ali Al-Mubarak, tàbí kí n ní Al-Mubarak Ali, bí bàbá wa ṣe dákọ̀ wọn gẹ́lẹ́ fún mi. Kọ́lọ̀ ń jarí wọn pẹ́. Lónìí yìí a tún tẹ̀síwájú láti kí ni láti máa mú mi ìmọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa níjọ́ wọ́n ṣàlàyé fún wọn pa pírójẹ̀tì tí wọ́n kọ. Bàbá jẹ́ ó yé wa pé kí ni nǹkan tó ní ṣe pẹ̀lú wádìí àgbékalẹ̀ orin àwọn bàbá ayé àtijọ́ tí wọ́n jágbà àfà. Ìgbìyànjú àwọn bàbá náà láti forin ṣe wáàsí, láti forin ṣèkìlọ̀, láti forin pèpè sójú ọ̀nà ẹ̀sìn Islam. Wọ́n sì fún wa láwọn àpẹẹrẹ, wọ́n sì fún wa ní àpẹẹrẹ orin náà nínú àwọn orin tí àwọn bàbá àgbà náà máa ń lò. Wọ́n sì tó jẹ́ ó yé wa àwọn nǹkan tó sábà máa ń fa sábàbí orin náà. Ẹ wò ó, ẹ̀yin tó bá jẹ́ gbà àkọ́kọ́ nìyí tí ẹ máa bá bàbá wa pàdé lórí ìkànnì, ẹ lọ wò ó tá a bá parí ètò tòní. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Má gbọ́ dànù, àsọ dànù, mú tákàdá, mú gègé, ó rí nǹkan méjì mẹ́ta tí ó sì ọ́ láǹfààní. Bàbá àwọn ẹ bá ń sálámà sáwọn èèyàn tí ń wò wá kẹ́ ẹ bá ń dákọ̀ yín fúnra yín lẹ́ẹ̀kan sí. ọmọ ìyá wa tí ẹ ń wá tẹ̀sí ń gbọ́ wa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi ni Dr. Kamaluddin Al-Mubarak Ali tí mo jẹ́ olùkọ́ ní Al-Hikmah University ní ìlú Ìlọrin. Allahu Akbar. Mo sì jẹ́ mufassiru àgbà fún Central Mosque ní Ọ̀fà. Allahu Akbar. Ṣe ti rí báwọn bàbá wa àgbàlá jókòó tì í, bàbá wa mufasiru fún gbogbo Ọ̀fà pátápátá. Àwọn là ń bẹ pẹ̀lú wọn yìí, kọ́lọ̀ ń jẹ́ mi yóò gùn bàbá wa. Alhamdulillah. Bàbá wa lónìí yìí a tún fẹ́ tẹ̀síwájú nínú àǹfààní tí Ọlọ́run ti ní á jẹ lọ́dọ̀ yín lára pírójẹ̀tì tẹ́ ẹ kọ. Kí ni nǹkan tí ẹ tún fi lè ṣe wá láǹfààní nínú ẹ̀? Torí kí ni èèyàn jókòó ṣẹ́jú méjì pẹ̀lú ẹ̀yin bàbá wa yóò ra àǹfààní kankan ní sáà. Ó tún wù wá ká jàǹfààní lónìí náà. Ìta àkọ́tà fi sí MOA gangan òun ni ọ̀rọ̀ àdádábù Islam la fi sí MOA. Ọlọ́pàá ló jẹ́ kó rí ẹ̀ náà lákọ̀ pírójẹ́tì ti dọ́kítọ́rẹ́tì ló jẹ́ ká kọ́lé lórí. Gẹ́gẹ́ bí ta wí níjẹ̀jọ́ a sọ wípé a ṣiṣẹ́ yìí nítorí káwọn tó ń bọ̀ wá lè bá a iṣẹ́ àwọn àná ńlẹ̀ torí pé wọn kì í bá pélé ìyá rẹ̀ ńlẹ̀. Ó ṣàsọdá. Gbogbo kátàkátà orin táwọn ọmọ ilẹ̀ Lárúbáwá máa ń kọ tàbí ìyapa òfin orin tó sì jẹ́ pé ìyapa òfin orin yìí kì í sọ̀dọ̀ àwọn mùsùlùmí ló ti wá, ọ̀dọ̀ àwọn ọ̀tá ìsìlámù ló ti wá. Àti ọ̀rọ̀ gírámà ni, àtọ̀rọ̀ orin ni, àtọ̀rọ̀ kí ni tá a sọ pé ẹ má jẹ́ júlẹ̀ sọ́lẹ̀, kò sí nǹkan mìíràn fẹ́ jà lógun tó ju Kùránì lọ. Allahu Akbar. So àwa tí Ọlọ́run wá fi èdè Lárúbáwá tó wá fi kún alé tó sì ní ká fi sí òun, ohun tí ó bá jẹ méjì Lárúbáwá yẹn àfi tó jẹ́ òrìjínà Lárúbáwá yẹn àfi ká mójútó, ká dáàbò bò. Wọn kà bá fẹ́ sọ ohun tó yàtọ̀ sí ká má gbà fún wọn. Ká má gbà fún wọn. Nítorí pé orin yẹn kọ́ ni a fẹ́ bá jà, ìṣesí ẹ̀kọ́ ni a fẹ́ bá jà, nǹkan míì ibòmíì náà níbi kan tàpá lọ bòmíì tó jẹ́ pìlẹ̀ Ìsìlámù ni. Wọ́n mọ̀ pé Kùránì èdè Lárúbáwá tó pọ́nbélé ìní a fi sọ. Wọ́n sì mọ̀ pé àdìsá náà Muhammad èdè Lárúbáwá tó pọ́nbélé ìní a fi sọ. So orin àtijọ́ síwájú kí Ìsìlámù tó dé èdè Lárúbáwá pọ́nbélé ni wọ́n fi kọ́. Orin tó tẹ̀lé nígbà tí Ìsìlámù wáyé, orin tí Ànábì wà láyé náà sábẹ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin náà wà láyé kó tó di pé àwọn sábẹ́ tá a jẹ́ àléfà ní Muhammad sallallahu alaihi wasallam ó dópin ní orí Sayyidina Ali rahimahullah radiyallahu ta'ala anhu, ó dópin bẹ́ẹ̀. Àwọn tó tún gbàjọba nígbà náà èdè Lárúbáwá pọ́nbélé náà fi kọ orin kó tó di pé nǹkan míì wá yíwọ nígbà míì. So èyí tó wá yíwọ àti tó tún yíwọ lóde òní ká má gbà fún wọn. Àìfẹ́ gbà fún náà ló jẹ́ ká ṣe irú iṣẹ́ báyìí kalẹ̀. Káwọn tó ń bá ń bọ̀ wá ká ní máa bá pé níta bàbá wa ṣe ní orí báyìí náà ní káwa náà mọ̀ rìn, ká má yapa rẹ̀, ká má yapa èdè Lárúbáwá, ká má fi sí èyẹ, ká sì má yapa ìmọ̀ tí èdè Lárúbáwá kọ pẹ̀lú orin yìí, ká má yapa rẹ̀, ká lè rìn ní láyé wọn kó lè bá wúlò fún àwọn tí ń bọ̀ lẹ́yìn fún wa. Ká ṣe yìí.
ẹ ṣeun bàbá wa ẹ kú ìgbìyànjú náà ọlọ́wọ́ bá wa san yín lẹ́san rẹ̀ torí pé kí ni tí ẹ bá ti dèdè àwùjọ kan rú wọ́n ti da kí ni wọ́n ti da àwùjọ náà rú náà ẹ ṣeun bàbá wa. so látara àwọn iṣẹ́ táwọn àgbàlagbà ṣe ṣáájú yẹn àwa náà gbìyànjú náà bá yàtọ̀ fún project tí a kọ tí a fi gba oyè doctorate àwa náà ṣe gbìyànjú àwọn àkọọ́lẹ̀ torí pé ẹni tí ó bá ṣiṣẹ́ ọlọ́run ọ̀nà tá a máa gbà ṣiṣẹ́ ọlọ́run tá a gbà ṣiṣẹ́ ọlọ́run náà pọ̀ nọ́mbà wà yẹn lè máa kọ́ ọmọ ní kéwú ara ṣe ọlọ́run ni tani rẹ̀ bá ti dáa níbẹ̀ tí ó jẹ́ tí ó mú ọba ń bẹ̀ ọlọ́run sì lànà fún látara bẹ́ẹ̀ yẹn lè máa pèpè sójú ọ̀nà kó máa ṣe wá sí ara ṣe ọlọ́run ni ní ìmọ̀ sí kó tó bá jùmọ̀ kó ní ìjọ kó mọ kí n fáwọn èèyàn ara iṣẹ́ ara àyè dáwà tàbí iṣẹ́ ọlọ́run ni yẹn sì lè ṣe tíra tí ó máa kọ tí ó máa táwọn yóò máa kà ara ṣe gbogbo àwọn bàbá tí wọ́n jẹ́ àfa àgbà tá a bá láyé ọlọ́run kó pé fẹ́ lómi ó ṣe tíra ó ń ṣe ju kí ṣe wútúbà àbí ó sì ń kọ́ ọmọ ní kéwú ó tún ṣe wáàsí nǹkan ńláńlá mẹ́rin tó jẹ́ ọ̀nà ọlọ́run papọ̀ fóun nìkan ẹni ọlọ́run bá sì fẹ́ ẹlòmíì ọlọ́run bùn lẹ́bùn kó lè ṣe wáàsí àmọ́ kó lákọọ́lẹ̀ kò sí àmọ́ wáàsí rẹ̀ àwọn tí máa ń bẹ láyà tàǹtà máa ń gbọ́ ní ọjọ́ iwájú yóò máa wúlò fún wọn ọlọ́run sì ṣe ẹlòmíì àwọn ọmọ kéwú ló ní tó pọ̀ ọmọ ní kéwú kò lákọọ́lẹ̀ àmọ́ àwọn ọmọ kéwú máa jẹ́ àkọọ́lẹ̀ ní táwọn ọmọ kéwú bá kọ ó máa jẹ́ àkọọ́lẹ̀ tiẹ̀ náà tó máa bá ní ọjọ́ iwájú ọlọ́run sì ṣe ẹlòmíì ọlọ́run kò pé fẹ́ lómi ọlọ́run sì ní ọ̀lùmí mú díẹ̀díẹ̀ nínú tá a wí so by that ó jẹ́ káwa náà àwọn tá a bá pápá ìjọba bàbá wa tó kọ́ wa tó rè wá tó tọ́ wa tó rè wá tó sọ wá di ẹni ọlọ́run tọ́lọ́run tọwọ́ wọn rè wá tọ́lọ́run lò wọ́n sábàbí wa bàbá Sheikh Adam gbogbo ẹ̀ pátá gbogbo ẹ̀ pátá ọlọ́run kò fún wọn lọ́wọ́ wọn sì kútùbà jùmọ̀ kódà àwọn làkọ́kọ́ kútùbà tí ó wọnú rédíò tí wọ́n kà á lẹ̀ ní 30 ìṣẹ́jú wákàtí kan. Allahu Akbar. Àwọn àkọ́kọ́ ẹni kan ṣe tí ó tún máa jẹ́ pé bá àti ṣe àtẹ́lẹ́jà mọ́tò ìfọ̀ríyà táwọn tú lẹ́sẹ̀kẹsẹ̀ tó kọ́kọ́ wọnú rédíò àwọn ni ní 70s àwọn ni. So báyìí wọ́n nílé kí ó tí ó ṣe pé taratara bàbá fi kọ́ ọgbọ́n ọmọ níjọ́ kan ti bẹ̀rẹ̀ rẹ̀ ọmọ ó gbẹ̀yàn kan dẹni ọlọ́run kan wọ́n sì gbé bági wàhálà wọn ni ẹ torí pé tíra àwọn ti di tíra àgbáyé lọ bí 100 ó lé tíra èyí tó jẹ́ tá a ṣe fáwọn ọmọdé kí ó ń bẹ́ẹ̀ ìtàn ṣe fún ayé kó káyé orí kan bẹ́ẹ̀ ìtàn ṣe táwọn ilẹ̀ lárúbáwá ń lò nínú tíra wọn fún ẹ̀kọ́ náà bẹ́ẹ̀ kátó wá pé wá sí inú àwẹ̀ Ramadan àtìgbà tí ó sí Ramadan wá sí tó nítumọ̀ tó ṣe pé wọ́n gbé wá sí mi sí ní ìṣòro dàbẹ̀ ni pé wọ́n sì wà láyé ìgbà ẹni ó bá mu jù ẹni pé wọn náà ṣe ọlọ́run fi nǹkan báyìí ó fi kẹ́ bàbá púpọ̀ láti wá pé ìjáde lọ sí àgbáyé conference láti dá sọ̀rọ̀ mùsùlùmí lágbàáyé ẹni pé yẹn náà tó kún mẹ́jà ntì rẹ̀ so àkọ́kọ́ tíra tí mo kọ́kọ́ ṣe ìjọ ńgbà tá a wà nílé kí ó ní Saudi ní Jamiatul Imam wọ́n gbé mọ̀sábàkọ̀ competition kan jáde ìdíje lórí ẹni tó bá lè kọ tíra lórí àwọn topic kan tí wọ́n mú wọ́n kọ topic tó pọ̀ tó jẹ́ tàkìdá bẹ́ẹ̀ tó jẹ́ ti fíkìú bẹ́ẹ̀ tó jẹ́ ti ádàbò bẹ́ẹ̀ wọ́n sàkọ́ tó pọ̀ rẹ̀kẹ̀tẹ̀ tó jẹ́ ti usulu dínì bẹ́ẹ̀ so musa mu àkídà níjọ náà ó jẹ́ nawaqidul Islam wa mustalzamatu shahadatayn ìdá àkọ́kọ́ mo participate níbi kíní yẹn ọlọ́run gbàdúrà ni mo ṣe pọ̀ kejì inú ẹni tó kọ̀ọ̀kan nínú láàyè so torí ẹnì kejì náà ọmọ Nàìjíríà ni ẹni àkọ́kọ́ ọmọ Nàìjíríà ok ẹni àkọ́kọ́ ọmọ Nàìjíríà kọ èmi ní ẹni kejì Allahu Akbar níbi tí mo mú yẹn o so tíra yẹn ó bí tíra tó tún pọ̀ torí kan fún alẹ́bùn tó pọ̀ ṣáńtọ̀ wà ń bẹ̀ tíra wà ń bẹ̀ aṣọ wà ń bẹ̀ ó wà ń bẹ̀ àwọn nǹkan èlò ọmọ akẹ́kọ̀ọ́ ó wà ń bẹ̀ so mo ti wá dé Nàìjíríà mo rí pé tí ó darí pé kí n tẹ̀ lọ ságbàdúrà orí tíra náà tẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí mo tún tọ́lọ̀ tó fún mi ṣe tó jẹ mọ́ ọ̀rọ̀ àdínníbà náà òní tíra mafhumul wala'i wal bara'i wa ahmiyatuhu fi hayatil muslim òun náà a fi ṣe àwọn ayatul Ighatha ní Kaduna ní Saudi ta ní ọ́fíìsì ńlá ní Kaduna mo jẹ́ ọ̀kan ní duatu wọn so lọ́dọọdún wọn máa ń ṣe dáwọ́rà so wá ṣe dáwọ́rà kan ta wá fún wa ní tọ́pìkì
pé kálukú kọ ọ̀rọ̀ lé ní orí inú àtọ́pì tán wá èyí tí mi mú jọ́ náà ní mọ̀kúrú wà láì wà lùbàrà wà mí ọ̀tún fi àyà tí Muslim ọlọ́run ṣeun tíra náà mókè ìdíléyìn olùsífẹ́sì muhadara tá a sì ní kọ́ rẹ̀ níjọ́ náà pé kí wọ́n yẹn lájínà tí tíra ti muhadara ní kọ̀ọ̀kan tí ó yẹ̀ wò ẹ̀ tí ó wà tọ̀lọ̀ àwọn tí ó wo mọ̀rájù àwọn tí ó wo kíní tí ó wo mọ̀kọ́dímà àwọn tí ó wo tẹ̀rẹ̀tìbù lè fòsùl wọ́n àbúwà wọ́n sápẹ́ àwọn èèyàn lálẹ́ ẹjọ́ yẹn aago kan òru la tó parí láti aago mẹ́sàn-án tá a bẹ̀rẹ̀. Allahu akbar láti aago mẹ́sàn-án alẹ́. aago kan òru la tó parí. Allahu akbar kì í ṣe iṣẹ́ kékeré. iṣẹ́ kékeré ọlọ́run ṣàṣeyọ ọlọ́run kò sí pé tíra náà mú òkè tó jẹ mọ́rọ̀ dáwà àtọ̀rọ̀ àkídà tí ọlọ́run ní ká lápá nípa rẹ̀ síwájú ká tó kó ní Nàìjíríà ká tó lápá nípa nígbà tá a dé Saudi so alhamdulilayi rabbil alamin èyí tí ó wá jẹ́ tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ tí mo gba ilé lórí òun náà ni tíra bàbá wa Rafat Basha Abdulrahman Rafat Basha àwọn náà kọ́kọ́ kọ́ wa ní mọ́nájú nàdàbí Islami ìmúlá àn 1982 jọ ńgbà tí ọ̀rọ̀ nàdàbí Islami fẹ́ wáyé láwọn àgbà ẹ̀kọ́ nígbà náà táwọn nípa ṣe ìdàdà àwọn náà kọ́kọ́ sí tíra nípa rẹ̀ náwà mọ́nájú nàdàbí Islami ló kọ tíra yẹn àwa náà kọ́kọ́ pé ìmúláwò tíra yẹn fún so ìgbà tí a dé Nàìjíríà tí mo fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀ tí mo fẹ́ ṣe báṣù fún ìdìrà sátìlẹ̀ Masir mo rí i pé nípa ọ̀rọ̀ tá a kọ́ yẹn ó dá ká kọ́ nípa rẹ̀ ó tíra yẹn bàbá ṣe tíra àmínà ṣe tíra rẹ̀ lẹ́yìn bàbá ó yẹ kí ọ̀rọ̀ tó jọ mọ́ wáyé so ọlọ́run sì wá ṣe kódà náà làwọn lò ní mo kọ́ra rò lápadà lò ní mo kọ́ra ní Jamiu níbi ìdíjú mọ́nájú nàdàbí Islami àtàwọn tíra míì mo pe ní àìmọ́déhálì المناهج الإسلامي في الفنون الأدبية الحقائق والخصائص ó jẹ́ ẹlẹ́ẹ̀kejì tí mo ẹlẹ́ẹ̀kẹta kí làwọn kan tó wà náà ẹ̀ gan. àwọn kan tó wà náà ẹ̀ ní kinamin pẹ̀lú adábọ̀ ìsìlámì irú májẹ̀mú wo ló gbọdọ̀ wà ní orí láti pé orí ìsìlámù lélẹ́yìí mùsùlùmí lè kọ́ wọ́n lè kọ́ lárúbáwá kó má jọ orí ìsìlámù. wọ́n lè fi lárúbáwá kan tó ẹlòmíràn mọ́ ní àwọn ṣe báwọn lábá àwọn kọrin tí wọ́n mọ tí wọ́n ṣe kínní yìí ẹlòmíì ti gbà pé ìṣesí àwọn lábáwá o ìlànà fi ṣèṣe sí inú Islam. so wọ́n lè kọrin lárúbá kó má bàa láàká ìbò kó sì bá Islam tá a fi ti sí mọ́. ṣé o ti ń gbọ́. a fi ti sí mọ́ so láti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn májẹ̀mú tó yẹ kó pé sára orin láti pé orin Islam ni. torí àwọn elédè torí orin ó lágbára pípọ̀ láti lápa lára ẹni tá a bá ń kọ fún láti lè lápa lára ẹni tí a bá ń gbọ́ irinṣẹ́ tó léwu ní lórí irinṣẹ́ tó léwu ní ló mú àwọn ọ̀tá Ọlọ́run mú láti bíbá ayé jẹ́. Allah akbar pé ibi bí lágbà wọlé sí ọlá. torí pé orin a máa wọnú ẹ̀mí wọnú ọpọlọ a máa wọnú a máa rin ara ní kàkí tó bá lágbára so tó bá jẹ́ pé orin ìbàjẹ́ ni pápápá ni ó sì ní òrì tó bá jẹ́ pé orin dáadáa ni ẹni tó bá lẹ́mìí dáadáa pápápá ní òrì wà rí pé ká ṣàlàyé orin wo lápẹ̀ lórí Islam kó sì mọ̀ sí pé gbogbo orin láàpẹ̀ ní orin Islam orin tó bá ti yapa ìlànà ìpèpè Islam àti ìlànà ẹ̀kọ́ Islam ó ti kúrò lórí Islam lóòótọ́ lárúbá náà kọ́ ẹni tí kan lè jẹ́ mùsùlùmí àmọ́ orin tó kọ yìí o ìsòrí Islam àwọn nǹkan tí lèyìn dálé ní orí náà àwọn oríṣi àpèjúwe wa tó pọ̀ so àti àwọn májọ̀ tó yẹ kó pé síbẹ̀ bákan náà nígbà tí a ti wà nílé kí ó ní Agége àwọn náà ti gbìyànjú àti máa kọrin díẹ̀díẹ̀ láti máa kọ sí àwọn akọrin jẹ àti orin tá a bá há sórí pàṣẹ bíi tiwọn látara bẹ́ẹ̀ ọmọra díẹ̀ láti máa kọ àwọn orin sílẹ̀ tá a tún bá wọn aṣáájú bẹ́ẹ̀ so àwọn orin tí mo tún wá ń kọ láti 1979 yẹn láti 1978 mo ti bẹ̀rẹ̀ sí máa hun àwọn orin kọ̀ọ̀kan jọ pàápàá jùlọ ọdún tí General Murtala Muhammad ọdún tó kú 1976 kọ́ nìyẹn so iná wà náà tó kọ́ òbí ṣe ràfáà rẹ̀ ní ìjọ náà gbogbo àwọn orin wọn yẹn títí tí ó fi di ìgbà tí mo rí pé wọ́n pọ̀ díẹ̀ wá kó wọn jọ sínú díwánù kan mo ní Baqatul Azhar díwánù Shu'aril Arabi mo pe orin tíra náà so òun náà wà ń bẹ orin tó pọ̀ díẹ̀ wà nù tíra yẹn àwọn ẹ̀dẹ̀ tí wà ń lo tíra yẹn láti fi gba oyè gbàsírí pẹ̀ nìkan lò lọ́wọ́ nìsín láti fi ṣe dọ́kítọ́rẹ́tì rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. tíra míì tó tún jẹ mọ́ ọ̀rọ̀ adàbò nínú àwọn iṣẹ́ tá a ṣe òun ni Suratun
min shi'ri naqaid fil adab al-arabi an-Najeri. So orin tí ó tàjọ fi jiyàn láàrin ara wa, tàjọ fi àwọn àgbàlagbà bí debate láàrin ara wa. Bí mo sọ ọ̀rọ̀ kan mo wá rí pé ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ rẹ̀ kọ́ lórí ìdí náà forí dá padà. So orin bẹ́ẹ̀ wọ́n tẹ́lẹ̀ fi ṣe takúrọ̀sọ láàrin ara ẹni, àkówọ́njọ díẹ̀ èyí tó jẹ́ ti Yorùbá, àkówọ́njọ bẹ́ẹ̀. So èyí tó tẹ̀lé nínú ọ̀rọ̀ adabul islami náà ni anakil ismaili, àwọn tí ń lọ láwùjọ bó la ṣe kí la sọ nípa rẹ̀, láti ka àwọn àbàjẹ́ àwùjọ láti fi ka ńlẹ̀, àwọn ìrẹ́jẹ tí ń lọ láwùjọ láti fi ka ńlẹ̀. Kí ni àwọn àfáà wo ló kọrin irú náà kọrin tàbí ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Lárúbáwá, àfáà wo ló kọrin nílẹ̀ Yorùbá ń bí, nílẹ̀ Nàìjíríà ń bí tàbí kọrin bẹ́ẹ̀. So àǹfààní tí ń bẹ nínú àwọn orin tó jọ mọ́ àti pàbàjẹ́ àwùjọ rẹ̀, gbogbo ẹ̀ka àwùjọ láti ní anakil ismaili dáadáa al-arabi wa atharu fi sọ̀rọ̀ al-fardi wa taqaddum al-hadari wal amri al-qawmi. So àǹfààní tó wà lára orin bẹ́ẹ̀ tí máa fi jẹ́ kí ìlọsíwájú bá lù. Tí wọ́n bá wo àbàjẹ́ kan, tẹ́nìkan kọrin against ìwà àbàjẹ́ yẹn níbi títọ́ ń gba ojú ó tí yóò filẹ̀ nínú àbàjẹ́ yẹn lẹ̀. pé wọ́n ti sòun lẹ́nu. So bákan náà Ọlọ́run gbàdúrà pé àwa náà ń ṣe rútúbà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ìmáàmù yunifásitì tàwánú rẹ̀. Allahu Akbar. Yunifásitì tàwánú rẹ̀. Rútúbà tí mo ti ń ṣe látijọ́ tá a ti dá mọ́ṣáláṣí sílẹ̀, tá a ti dá tó ti di jámíà ìjọ ọdún tó jámíà ní 2005. Àwọn rútúbà tá à ń ṣe títí wọ 2018 àti ní ọ̀dọ̀ mi ní Ọ̀fà náà gẹ́gẹ́ bí pásítọ̀ nùlù mo ní mọ́ṣáláṣí tara mi tí mo ti lọ kí jímọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí bá rẹ̀ tí ó kí jímọ̀ ti bí ni ó lọ kí jímọ̀. Àwọn rútúbà tá a kó jọ níbẹ̀ nínú tibí ti Jamiatul Imam ní Islamiyya níbí, Jamiatul Hikma níbí àti mọ́ṣáláṣí mi ní Ọ̀fà. So àwọn tírà tá a kó, àwọn rútúbà tí mo ṣe mo tó ṣe dáadáa, mo pè ní al-Isabatu fi Fanil Khataba. So ọgọ́ta rútúbà ló wà ní inú rẹ̀ lórí sí àwọn orí ọ̀rọ̀ tàbí kọ́. So ó jẹ́ àwọn díẹ̀ nínú àwọn sẹ́gbẹ̀ẹ́jú tí Ọlọ́run ní kí a rí ṣe, tó sì wà ní àkọọ́lẹ̀ tí a ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Tá a sì ń bẹ Ọlọ́run pé kọ́lọ́run tó ń fún wa ní okun ara àti ìmọ̀ láti ṣe àlékún àwọn iṣẹ́ yìí. Àmín ya Allah. Gbogbo àwọn tá a bá kà. Allahu Akbar. Ọlọ́run ló lè bá wa san ẹ̀yin bàbá wa lẹ́san rẹ̀. Mò ń ronú àwọn nǹkan tẹ́ ń sọ, mo wá wò pé bàbá wa wọ́n gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn Islam tó báyìí. Torí gbogbo ohun tẹ́ ẹ sọ yìí látàrí kí Islam lè bá a máa lòkè. Ìní gbogbo project yín o àtàwọn tí àtẹ́lẹ̀ ṣe ìlú dálé lórí. Ọlọ́run mọ̀ràn àwọ̀ ọ̀dọ́ náà lọ́wọ́. Bàbá wa káti ẹ̀yà síbẹ̀. Tá a bá wà àkókò yìí, àwọn oníkèwà àtijọ́ àti tàkókò yìí wọ́n yàtọ̀. Kí ni nǹkan tó fà á? Torí ẹ lára nǹkan tẹ́mi rí tí mo fi rí fẹ́ yàtọ̀ ni pé àwọn oníkèwà àtijọ́ wọn èyí sábà ṣèfàǹfà pẹ̀lú ara wọn, àbí kí n sọ pé èmi ò tí ì gbọ́ náà tàn. Bóyá ẹ̀yin bàbá wa Ọlọ́run wa ti ní kẹ́yìn tí ẹ̀ gbọ́ ń bẹ̀ bọ̀, àmọ́ tá a bá wà àkókò yìí ó fẹ́ẹ́ fojú hàn gan-an débi pé ìfàǹfà pọ̀ lórí àwọn àfa àkókò yìí. Àfa alágbájá ó bú mi lánàá, wọ́n bú lórí Facebook padà. Àfa àtàmẹ̀dú bú mi ń jẹta, orí Instagram yá lónìí. Àwọn nǹkan yìí ti pọ̀ jù láàrin wa. Tá a bá wá wo kùlẹ̀kùlẹ̀ náà kì í ṣe torí ẹ̀sìn púpọ̀ náà wọ́n fi ń jà. Kí ni nǹkan tó fà sábàbí ẹ̀? Ọlọ́run sì ní ẹ̀san lórí. Àmín. Àwọn bàbá wa látijọ́ ìmọ̀ wọn ò pọ̀ lọ rẹ̀kẹ̀tẹ̀, àmọ́ ìmánì wọn ó mú wọn dàrú. Allahu Akbar. Lílo ìmọ̀ ìwọ̀n bá tí wọ́n ní ó mú wọn dàrú. Wọ́n wá níṣẹ́ lọ́wọ́ tó tó jẹ. Allahu Akbar. Wọ́n níṣẹ́ lọ́wọ́ tó tó jẹ. Ẹni tí ó ṣàgbẹ̀ yóò sì ṣòwò àríkà. Bàbá wa Àdàmú náà mọ́jí tó kọ́ bàbá wa Sheikh Adamu ní kéwú. Allahu Akbar. Òbí ni wọ́n ń tà. Wọ́n máa wọlé ilé ọmọ ní kéwú lọ́wọ́ yìí. Àwọn olóbì sí ní báṣẹ́ tí wọ́n lọ yìí. Nǹkan ọ̀wádìí kan lọ́wọ́ ń bẹ̀ kò jẹ́ kí wọ́n wojú ẹnìkan láti wá ṣòwòrà ìgbàjúmọ̀ kan pé mo hàn. Mo mọ̀ ọ̀rọ̀ sọ pọ̀. Ọ̀rọ̀ sọ àbí kan ṣàlẹ̀ àwò. Ogun tí wọ́n ṣe Ọlọ́run tí gba ìbẹ̀rù Ọlọ́run náà fi ṣe tí wọ́n ṣe. Àmọ́ àwọn ọmọ òde ìsìn àti sọ owó dọlọ́run. Àti sọ owó dọlọ́run. Ó fẹ́ dàbẹ̀ ní kùn là ń bọ̀. Allahu Akbar. Ẹ̀sìn pé yóò sọ pé ìyẹn ṣe nǹkan lásán lílà. Mo ṣe ń torí Ọlọ́run. Torí Ọlọ́run ti fẹ́ tán. Torí owó ló pọ̀. Ìbẹ̀rù ò sí jù bẹ̀rù Ọlọ́run lọ lọ́dọ̀ wọn.
ló pọ̀ torí kan lè mọ̀ mí ló pọ̀ tí n bá ní kí n máa tẹ̀lé àwọn eléyìí ìdọ̀mọ ẹ̀yìn wọn yémi náà ó yapa kìlẹ̀ dá síwájú Allahu ló pọ̀ Akbar. ó wà sí ètè bọ̀ọ̀lì ló pọ̀ táwọn fi ń dà wọn mùsùlùmí láàmú tí wọ́n yìí sáfà èso ní kí táwọn wá ní mọ ibi tí wọ́n yà sí àtẹ̀lé májẹ̀mú dáwà mọ́ àtẹ̀lé májẹ̀mú dáwà mọ́ májẹ̀mú dáwà ni pé ó dé òyìnbó láṣẹ ìbílẹ̀ rọ̀bíkà ìbílẹ̀ èkìmọ́tì wà ní mọ̀wé sọ́tìlẹ̀ hasana wàjàdínú bílẹ̀ àti hasanu fáìlì àti bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ wà dáwà tó kàánà wà ní yorùhámìm tó wá jẹ́ pé òdodo lọ fẹ́ fi hàn òdodo fẹ́ fi hàn kò léébù lọ. kò nílò kó o bú yàn. kò ní ọ̀la ká túnà sí rẹ̀ lọ kò sì ní ìdí kò sì la ká gbé nǹkan kalẹ̀ tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sì la ká tako àwọn nǹkan tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá tako ká rí ìdí tó pàtàkì tàbí tako kí wá sì tako sẹ́mọ̀ tó bá téèyàn bá ní wákàtí ò dáa bọ́ fẹ́ tó ṣe tó bá pè wọ́ pẹ̀lú rẹ̀ tó bá fi kìlọ̀ fún marhaba bí kìlọ̀ nù tó bá ti di pé o gbé bọ́ọ̀ta ọtí tó àṣírí rẹ̀ kò ní gbà mọ́ kò ní gbọ́ mọ́ òdì tó láti bọ́ ní ọ́fíìsì àwa náà gbogbo àwa láàfáà tó yẹ ká kóra àjọ ká ṣọ̀kan káwọn yẹn lè bá táwọn yóò máa wò wá ká lè bá ara àwọn yẹn fi mọ̀nà àwọn náà wá dẹgbẹ́ olórin táwọn kọ́ ní ìbúra. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́tẹ̀ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára olúwa ohun gbogbo di ṣíṣe. agogo 8:00 òwúrọ̀ sáago 5:00 ọ̀sán lọ́jọ́ Monday ní nọ́mbà 37 Ògoolúwa street ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsí lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. ọ̀sọ̀rọ̀ àwa di àwọn oní omi. olórin akọni búra wọn lẹ́jọ́ àná Haruna àti Kasumu akọni wọn búra wọn Barrister àti Kollington wọ́n búra wọn Sani Ade àti Ebenezer wọ́n búra wọn Olówóyọ̀ àti tatu nínú Àyìnlá Ọmọwúrà àná búra wọn tó wá di ẹ̀yẹ wá di kíní ó di kíní kò yẹ kó wáyé nínú Islam rárá tó gbé Kùránì kan iná ẹ̀ làwa ni. àbí Ọlọ́run kan náà láti jọ gbàgbọ́. níbi kan náà ni àdéhùn tá ọ̀pọ̀lọpọ̀ táwa ń jáde lórí tá à ń búra wa lé lórí kò sí tó jẹ́ àsìlò dín níbẹ̀. àbí kò sí ìpìlẹ̀ ẹ̀sìn. kò sí ìpìlẹ̀ ẹ̀sìn níbẹ̀ òrífè ni tí ò ní túmọ̀ ni àwa fẹ́ bí bá wa mú kódà mú báwọn ará pìlẹ̀ gan-an. torí náà ká jẹ́ ká ní ìkíláàsì lórí nǹkan tá a bá fẹ́ ṣe ká tẹ̀lé ọ̀tọ̀ nínú oore ọ̀tọ̀ ní májẹ̀mú condition ní májẹ̀mú inú oore ni pé mo ní ìkíláàsì méjèèjì gbọ́dọ̀ pé lóòótọ́ mọ́kúlẹ́sì lómi tó fẹ́ sọ àmọ́ ǹjẹ́ láì tó yẹ bọ́ sí ẹ̀kọ́ gbé kalẹ̀ lọ́gbé kalẹ̀ náà tó yẹ kọ́ gbé kalẹ̀ ọ̀nà tó bá kọ́ yẹ kọ́ gbé kalẹ̀ ìjásìkò tó yẹ kọ́ gbé kalẹ̀ lọ́gbé kalẹ̀ ìjẹ́ gbàgbé kalẹ̀ ìjẹ́ ibi tó yẹ kọ́ gbé kalẹ̀ ló ti gbé kalẹ̀ ìjẹ́ bó ti yẹ kọ́ gbé kalẹ̀ lọ́gbé kalẹ̀. ta ló fún ọ nímọ̀ràn pé ta lọ bèrè mọ̀ràn lọ́wọ́ rẹ̀ kọ́ tó bọ́ sí ibẹ̀ kó tó ti kọ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ìwọ ta lẹ́jọ́ rò abọ́kàn lórí ara rẹ ni àwọn àfa ọ̀jọ̀gbọ́n ó ní mẹ́ta lèèyàn odidi èèyàn ààbọ̀ èèyàn èyí tí ò jẹ́ nǹkan kan rárá odidi èèyàn lẹ́yìn tọ́lọ́ bùn lẹ́kọ̀ọ́ tó bùn nímọ̀ tó bùn làákàyè tí tó ń béèrè ìmọ̀ràn lọ́wọ́ ẹlòmíì. odidi èèyàn náà Ọlọ́run ṣáá lódidi o. ká fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n ìjẹ́ ká pàgbà. tó bá tẹ̀ wá béèrè ìmọ̀ràn tó ń fún ọ nímọ̀ràn tó bá já sí òtún bá ń tẹ́ ìwọ nìkan kọ́ lọ́ọ́ jẹ̀bi. ẹ tó fún ọ náà ó tún di tiẹ̀ náà. á sí pé wọ́n yìí sábà béèrè ìmọ̀ràn lórí nǹkan ó padà já sẹ́bi. ààbọ̀ èèyàn lẹ́yìn tọ́lọ́ bá bùn lọ́gbọ́n ó bùn nílákẹ́ ó bùn nímọ̀ bí àwọn táwọn wà láyé sì tàn ṣe. mo nímọ̀ ẹnu mi dá mo lè sọ mo lè ha mo sì ha orin olórin sórí mo sì ha kíní kan ó fẹ́ gbajúmọ̀ ó kàn bẹ́ẹ̀ ta. ó bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ohun tó gbọ́ kò gbé sí làákàyè kò fi làákàyè ṣe dáadáa ó tún fi hàn ẹlòmíì ká tó yà eléyìí òtún tó fẹ́ fèsì o má fèsì o. tọ́lọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni wọ́n ń fèsì
títún da tí ba nǹkan jẹ́ títún da nǹkan rú so wọ́n fèsì o ẹni fún nímọ̀ràn àmọ́ tinú rẹ̀ ló tẹ̀lé ìfẹ́ inú ẹ̀ ló tẹ̀lé èèyàn ni. Allahu akbar. ẹ̀rí là ṣe yà ẹni tí ò jẹun pa tí ò jẹ nǹkan kan rárá lẹni tí kò ní làákàyè kò ní mọ̀ kì í tún béèrè ìmọ̀ràn. kò gbọ́n kò tún béèrè lọ́wọ́ àwọn tí ó fún lọ́gbọ́n. ló pọ̀ jù lásìkò táwọn ẹ̀ so torí owó torí kí n lè gbajúmọ̀ torí kán lè bá a mọ̀ mí abẹ́ẹ̀kọ́ mò ń wá yọnu lágbájá wọ́n mọ̀ pé tiẹ̀ ni mò ń ṣe ó pọ̀ jù ìwáyọnu ọlọ́run àṣekàntì ọlọ́run ó ti wọ́n owó lókùtà wa àti halif tẹ́sùd àbíbẹ̀kọ́ tí ò bá hálàfà wa kó lè bá àjá tí ò bá yapa wa kó lè bá àjá síwájú fáríkì tẹ́sùd dárí wọn rú ọ̀dì kí wọ́n lè bá àgbáwájú bí ò bá dáàrin àwọn kan rú. ayé tí ń sọ pé lè ló máa kí ó kán lè mọ̀ pé mi náà mà jùlọ. tó ṣẹlẹ̀ nìyẹn ẹ ṣe bàbá wa mọ́kúlìs tó gbé ìfúláṣù lágbára pípọ̀ ẹni pé òṣèlú Muhammad sallallahu alaihi wasallam fúlàní mẹ́ta kan bẹ tí wọ́n wọ̀ náà iṣẹ́ àlìjẹ́nà sì ni wọ́n ṣe iṣẹ́ tó jọmọ́ sí àlìjẹ́nà ni wọ́n ṣe láyé ó ka mujahidu sójú ọ̀nà ọlọ́run lè pé kan jà nítorí kan lè bá a sọ pé ó máa ṣe ni ọmọ ogun jà olókọ́ńkà níbi olókọ́ńkà níbi kò sí torí ọlọ́run yóò retí àlìjẹ́nà ọlọ́run sọ fún jọ́gbọ́n rẹ̀ káwọn pé ọ ti gba ẹ̀yìn tó fẹ́ ṣe bó fẹ́ níyì ni ó sì ti gbà á. ó ti gbà á ní ládàá lọ́dọ̀ èmi ọlọ́run báà náà ni ẹni tí ń náwó sójú ọ̀nà ọlọ́run anábìkà tá a sọ pé onínáwó ni ọmọ owó náà òun sì dáadáa tá a rò pé tó lọ́ọ́ fi ná èpè kan lè bá a sọ̀pọ̀ ọmọ owó náà ló fi ná ẹ rí i pé irú ẹni bẹ́ẹ̀ tó lẹ́yìn ìgbà náà ló kàn mọ̀ àdáyé ẹ ti pèsè ojú ọ̀nà ọlọ́run torí pé kì í ṣe torí ọlọ́run fi ń pèpè kì í ṣe pé torí kan lè bá a mọ̀ torí ayé torí kan lè bá a yé torí kan lè bá a káwọn aláìmọ̀ kí ó lè kéwù àfáwà lè gbé kalẹ̀ kan ó yé tí tó náà wá gbẹ́tàn pẹ̀lú irú àwọn ọmọ tí ọ̀rọ̀ tí ì yé tí wọn ò ronú sí ọ̀la kankan ju tán ṣe lọ́wọ́ lọ tó bá dọ̀la tí wọ́n sábà ń pẹ́ tí bá mọ̀ ní bá ti tẹ̀lé àfáà ọlọ́run bá wa san ilẹ̀ san rí jazakumullahu khairan. àdúpẹ́ bàbá wa ibi ẹ ti ń bomi ìmọ̀ náà ọlọ́run ò ní jó pẹ́ láíláí àpadà sábúrú tó wá ló ń sọ mùsùlùmí di kèfèrí ọlọ́run ní jó débẹ̀yìn bàbá wa àpadà sábúrú ó kéré ó tóbi oníranran ló jẹ́ o tàbí nǹkan ọlọ́run ò ní jó dọ̀dọ̀ ẹ̀yìn bàbá wa ọlọ́run á máa ṣàlékún àgbéga ìdílé ọlọ́run ò ní ṣe nígbàlejò ọ̀gbùrú fún yín gbogbo ohun tó tún wá kù nù pele ìmọ̀ tí èèyàn tún dé ọlọ́run bá wa ṣe wà fẹ́yìn bàbá wa kò wá tún ní màsórí yín yóò tún kárí gbogbo àwa tá a jésù tá a jọ mọ yín pátápátá kọlọ́n jẹ́ mi yóò gùn. Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi ń jẹ́ àwọn ká máa pè mí lákéwì ìdùnnú bàbá wa tá a gbà lálejò lónìí náà ní bàbá wa Fadilatu Dr. Kamaludeen Al-Mubarak Ali tí wọ́n jẹ́ olùkọ́ àgbà ní ilé ẹ̀kọ́ Al-Hikmah University nílùú Ìlọrin títí ìgbà míì tá a máa pàdé masala. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwú sodo sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Kùránì tó wà gédéǹgbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́ nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road Láborí Ọlọ́jà Líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rúwá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. a fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.